tá a bá ń sọ̀rọ̀ skul yẹn ńlá ń wò yẹn tó wá pé mọ́tò ń gbé ẹ bọ̀ ṣùgbọ́n mọ́tò lọ U-turn náà ni ọtí rí báyìí tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn jẹ́ ń gbé sí tó bá ti wá cross ọjà ní jẹ́ ń gbé sí front camera padà tó bá ti cross báyìí tó bá ti lè cross skul tá a sọ skul àjẹmọ yẹn ó nìyẹn tó bá ti wá cross ó nìyẹn ó ti cross ọjà níwájú wọn yìí tó bá ti wá rí ọjà yẹn ó nìyẹn wo bánà bàbá wa sọ ti rí bánà wàá rí pé ilé gogoro kan wà ní ibi ìyànà yẹn bánà nìyẹn súnmọ́ bánà yẹn dáadáa kọfí lè rí bánà ní sọ ti rí bánà yẹn bí bánà yẹn ìyànà tó wà níbi ibẹ̀ ìyànà yẹn ni wàá máa tọ̀ bọ̀ yẹ ká jọ máa tọ̀ lọ bẹ́ẹ̀ yẹn ìyànà yẹn là ń tọ̀ lọ yìí ọjà ní sọ ti rí báyìí ìyànà yẹn nìyẹn sọ ti rí ìyànà yẹn wọ́n gbàgbé o títí wà lẹ́yìn o sọ ti rí títí lẹ́yìn lọ́yẹn sọ ti rí ìyànà yẹn àwa máa tọ̀ lọ báyìí a máa tọ̀ lọ báyìí tí wọ́n náà ti rí báyìí Abidjan la wà yìí o sọ ti rí bẹ́ẹ̀ yẹn tó bá wá débí tó bá ti débí oríta mẹ́ta ni ọ ti rí bẹ́ẹ̀ àwa yà sàpòsì wọ́n ti yà sàpòsì ni wàá ti rí bánà bàbá wa wọ́n ti rí ibi tó ta bánà sí wọ́n ti rí bánà sọ ti rí báyìí wọ́n ti rí báyìí bánà nìyí sọ ti rí bánà wọ́n sọdún ni o wọ́n sọdún pé wọ́n wìn ní bọ́ọ̀lù ni ọ ti rí bánà báyìí bánà nìyí wọ́n ti rí ibi tó ta bánà sí bẹ́yìn wọ́n ti rí bánà wo géètì wọ́n ti rí géètì ibẹ̀ ni wàá wọlé báyìí tó bá ti wá wọlé báyìí bọ́ sí wọlé báyìí ibi bí wọn làwọn èèyàn máa jókòó sí láti máa gbé kínní ọwọ́ náà wo bàbá tó gbà wá lálejò bàbá nìyẹn wọ́n ti rí bàbá tó gbà wá lálejò nìyẹn tí wọ́n ti wá rí bẹ́ẹ̀ yẹn bọ́ sí máa rìn mo ti fi hàn ọ́ ti rí pé àyíká bánà sí títì bí ògo ṣe ń jẹ tọ́ lọ́hùn bàbá ti dé ṣùgbọ́n lọ́la ni bàbá máa ṣe kí ni bàbá máa dá àwọn èèyàn lóhùn bí ògo ṣe ń jẹ títọ́ lọ́hùn má gbàgbé o wọ́n wà gbogbo sọ́kọ́ sí máa rìn yẹn o àbí kọ́ wáyé nọ́mbà yẹn kọ́ wáyé lórí WhatsApp kọ́ wáyé lórí WhatsApp á send àdírẹ́sì á ti voice note àdírẹ́sì yẹn á sì ṣe ìlú Abidjan náà láti gbé ńlá wà lọ́wọ́ báyìí gbogbo yẹn á Nàìjíríà mo sọ kíní kan fún ọ lẹ́yìn ká sí wáyé gbogbo ẹ̀dẹ́ wà ń lo òyìnbó ẹ̀ẹ́dẹ́gbò àbá láti jọ ẹ̀ tí àbúrò ayé píkì kọ yìí tó bá ti ń di alálẹ́ ẹ máa pè mí màá gbé fò fún wọn ẹ máa bá wọn sọ̀rọ̀ ìwọ náà ṣàlàyé nǹkan tí mo bá ń ṣe ẹ́ ṣùgbọ́n mo sọ fún gbogbo ẹni tó wà l'Abidjan mi ò mọ irú ìṣòro tẹ́lẹ̀ máa là kọjá mi ò mọ irú ìdààmú tẹ́lẹ̀ máa kọjá mi ò mọ nǹkan tó lè máa ṣe yín èmi ò mọ irú làkọjá tẹ́lẹ̀ máa là kọjá bàbá ti dé o màmá rest lọ́wọ́ wọ́n pàdé bàbá Suleiman Lawal Egbeji ti ìlú Ògbómọ̀ṣọ́ ti létòkó ẹ̀rí pa ti lọ bí ọjà yẹn a lọ bí ọjà a lọ bí tó ti ń tẹran a lọ àti rí bẹ́ẹ̀ àti bá gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀ àti bá wọn sọ̀rọ̀ bá tó dìrọ̀lẹ́ a tún káàkiri ọ̀dọ̀ àwọn tó tún kù náà a ti kìnnì a lọ ọ̀dọ̀ wọn ẹ̀rí pé wọ́n celebrate pé àwọn win ní bọ́ọ̀lù ó béèrè ní ìsìn wọn ní Nàìjíríà wọ́n ní láti ti di ṣe 95 ní àbí 90 ṣùgbọ́n mi ò mọ̀ sẹ́yìn káwá parí náà àwò bóyá máa wá Nàìjíríà bá wa Nàìjíríà mọ́ ṣùgbọ́n Abidjan náà ni a wà lọ́wọ́lọ́wọ́ kó lè fà ó la wà lọ́wọ́lọ́wọ́ bá ẹ wo àtúpàdé ní ìrọ̀lẹ́ mọ́ alẹ́ ṣùgbọ́n mo fi ọlọ́ọ̀ba ìwọ́n tó nífẹ̀ẹ́ àbáwá sílẹ̀ mọ́ làwọn àlẹ́ pẹ̀lú ìgbìmọ̀ bá mi ṣíà prógrámù táàgì gbogbo àwọn ọmọ tó mọ̀ tó jẹ́ ọmọ Abidjan àwọn tó jẹ́ ọmọ Benin please táàgì wọn báwọn tó jẹ́ gbèríko tó jẹ́ gbogbo nìkan táàgì wọn mo fi ọlọ́ọ̀ba mo fi bẹ̀ẹ́ try láti ṣe ẹ̀rẹ́ ti láwọn tó ń wù ọ̀bá wa báyìí ọtí rí báyìí àwọn tó ń wo